Africa Content TV. But as you read few people tí wọ́n lọ káàkiri pé àwọn fẹ́ jẹ gómìnà, ẹlòmíì sọ ìwọ ìyẹn tó fi hàn mí lánàá pé ó lọ mú mi wọnú òṣèlú. Ẹlòmíì lè sọ pé Seyi Makinde òṣèlú ìkòṣe tán èmi kan fẹ́ contest fún gómìnà. Àwọn èèyàn Ọ̀yọ́ state wọ́n ti fún mi ní opportunity to serve them. Ẹ lọ sọ gẹ́gẹ́ yìí fẹ́ ṣe fún Ọ̀yọ́ state ni. Stop abusing Seyi Makinde. Abuse the people àti àwọn èèyàn. Abuse ara yìí because I'm not in the ring láti contest fún gómìnà. Why is it that Seyi Makinde òṣèlú ọmọ òṣèlú ó ní ẹ̀ sọ káàkiri èyí tẹ́ ṣe wọ́n tí mo lè ṣe. So next time tí àwọn èèyàn bá yín sọ̀rọ̀ ẹ sọ fún wọn pé tẹ́ fẹ́ mọ̀ òní ibi táwa ṣe dé tó kù díẹ̀ káàtó kí lẹ fẹ́ ṣe sí to sort those things out so that any mistakes that are about to make are corrected in the best interest of the people of your state. Stop abusing Seyi Makinde. Abuse the people àti àwọn èèyàn. Abuse ara yìí because I'm not in the ring láti contest fún gómìnà. Why is it that Seyi Makinde òṣèlú ọmọ òṣèlú ó ní ẹ sọ káàkiri èyí tẹ́ ṣe wọ́n tí mo lè ṣe. So next time tí àwọn èèyàn wọ́n bá yín sọ̀rọ̀ ẹ sọ fún wọn pé tẹ́ fẹ́ mọ̀ òní ibi táwa ṣe dé tó kù díẹ̀ káàtó kí lẹ fẹ́ ṣe sí to sort those things out so that any mistake that I'm about to make are corrected in the best interest of the people of your state. Ọlọ́run àtọ́ òwúwa sọ́nà ìjọba tó ń bọ̀. Ìjọba àlàáfíà, ìjọba tí ò ní sí ẹlẹ́yàmẹ̀yà, ìjọba tí jẹ́ pé they will take decisions in the best interest of the state. And for me, I will forever be grateful for this opportunity that has been given to me to serve the people of Oyo State for 8 years. 8 years is 96 months. Out of the 96 months, at 87, which is almost 91% of it. So they will have to pay the 9% local. Let the people Seyi Makinde it won't work because until mo ti ṣe níjọba for over 91% of the time tí wọ́n allocate for me is probably what you will use. That's the rate one. And again, please, people of Oyo State, and especially I promise you will get Godfather anybody, including people at the Ogun Salaam. Tẹ́ bá fún wọn ní opportunity bẹ́ẹ̀ ṣe fún èmi, they will be responsible to the people of Oyo State.
So when the acting governor said, come this afternoon, see event here, I saw an opportunity because the next Hijra to the University of Abuja, assuming, but I am sure if God will be merciful unto Nigeria. Amen. To the University of Abuja, we will be sitting here because as if you want to learn, that's my role. Ìjọba tí wọ́n fẹ́ rọ̀. I will not be a stumbling block. I give the word anybody. Tí wọ́n fẹ́ wá bá mi, pé àìwá mi influence the next governor and all of that. Kò sẹ́ni tó influence tèmi. I will not do it. Sẹ́ni tó bá fẹ́ ní relationship pẹ̀lú wọn, ẹ support wọn sì kẹ́ ìjọba ṣe gbogbo nǹkan tó yẹ kẹ́ ṣe so that tó bá di jọ́nà náà ẹ má sọ pé Ṣèyí mọ̀ mí dáadáa pé èèyàn gidi ti mi ò rí dá sí o. Mo lè ti rí few people tí wọ́n lọ káàkiri pé àwọn fẹ́ jẹ gómìnà. Èmi dẹ̀ ti wà jọ́lé ní mood. Wọ́n ti kúrò mí sí mo tẹ bàálù létí mo lọ sábùjá nìyẹn. From Abuja ẹ̀ tún máa gbọ́ pé mo ti fẹ́ débi kan, mo ti fẹ́ débi. So, if I for the next 2 weeks, mi ò rí bí anybody hardly get me on phone because my phone lè pa ni. So it will give me an opportunity láti recharge. Àwọn ẹgbẹ́ mo sì ní campaign níwájú láti padà dé. I bẹ̀rẹ̀ the campaign yẹn. But the campaign also, I've had people tí wọ́n gbàdúrà níbi gbàdúrà lọ́rùn yẹn. Mi ò gbàdúrà pé mo fẹ́ di gómìnà Ọ̀yọ́ state. Mo gbàdúrà nígbà yẹn pé tó bá jẹ́ ìfẹ́ Ọlọ́run ni fún mi láti jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ jẹ́ kí ìfẹ́ Ọlọ́run ṣẹ. Because we are looking for an opportunity to serve our people. I didn't come into government because I was hungry. As a matter of fact, àwọn tí ajọ́ ṣe òṣèlú when I joined, kò sẹ́ni tó fẹ́ jẹ́ leader fún mi. Because one feel pé look this guy, you are too stubborn, you have your independent minded, you have your own money, so kí la fẹ́ fi ṣe leader fún ẹ. Ọ̀yìn lọ bá wọn pé nídìí òṣèlú ìyọ́ṣà láti kọ́ṣẹ́ kó tó lọ sókè ní wọn ò gbà ní wọn nínú àfẹ́rù fọ́lọ́ àti tiẹ̀. And of course I did it in 2002. 2002 Fortune Chinese restaurant ní àti form Fortune Group. Ta máa ń ṣe meeting láti support Governor Ládọjà. He became governor in 2003. Èmi dúró pé ókè o, wọ́n ní mo lè contest ní 2007. Ẹ jẹ́ leader mi kí ẹ fà mí lọ́wọ́ sókè kí fi ṣe 2007. Wọ́n ní àwọn òfin jẹ́ leader mi, ọmọ burúkú ti nínú òṣèlú. 2007, èmi àti Gómìnà Ajímọ̀bí lájọ contest nínú ANPP. Ẹ̀gbọ́n tí mo contest against ní nígbà yẹn, ẹ̀gbọ́n Kàmáde ti kú. He won ní 2007. But mo ṣe pẹ̀lú Gómìnà Ajímọ̀bí. We lost, but we recorded a few honorables. So we said, okay, 2007 yìí, pẹ̀lú success our record, ẹ̀jẹ̀ leader mi, kẹ́kẹ́ ká jọ ṣe ilé ìpapọ̀ so that by 2011, I dey consolidate on that gbogbo àwọn tó wà ní tó sọ̀rọ̀ àgbẹ̀wò Ajímọ̀bí sọ pé lò Ṣèyí tó wó yẹn òun ṣe sẹ́nẹ́tọ̀ ló fẹ́ ṣe gómìnà ló fẹ́ ṣe ẹ̀dí ká fúlẹ̀ kó máa bá tiẹ̀ lọ àwọn náà kò jẹ́ lídà ni. Mo lọ bá Gómìnà Kálà
ní 2010 nínú government house níbi náà ni pé ẹgbẹ́ Kàmá Adédìbú bàbá wọn ti kú nígbà yẹn bàbá Adédìbú pé ẹ jẹ́ kí àjọfà kìíní tó bá já wọn mi lọ́wọ́ ẹ má help mi o ẹ kà fún mi ní level playing field tó bá defeat mi ní primaries kí wọ́n máa lọ wọn láwọn fún mi ní level playing field èmi àti wọn náà ní bàtà dé Olúbàdàn stadium field yìí ò level. So 20 them àwọn náà jẹ́ leader mi èmi náà wà wọ́n lókè tí o bá sọ tó fẹ́ jẹ́ leader mi by 2015 máa jẹ́ leader ara mi. And I contested in 2015. Again, I lost because the lesson that I can learn from understudying somebody, we will learn it. But by 2015, èmi náà ti wá learn it. But by 2019, tọ́lọ̀ sọ pé àsìkò tó kí ìfẹ́ ẹ̀ ṣe lórí mi àti lórí Ọ̀yọ́ State. I was given the opportunity to serve.